tí bàbá wa Chief Sunday Igboho gbé dání, tí bàbá wa Adébánjí Akíntóyè, Professor Adébánjí tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, tí wọ́n gbé dání lótìtọ́ lódodo. Ìjàngbara tá ń jà yìí àìtí ìjárí. So Yorùbá nation ń ṣe nǹkan tí a fẹ́ gbà lọ́la pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ní agbára Elédùmarè, ó dẹ̀ ti fẹ́ dé tán. Ẹ máa gbọ́ one of ẹ wo iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀, ẹ má jẹ́ ká máa fi gbogbo ẹnu sọ. Nínú ẹ̀ náà ni wọ́n ti yan Comrade Mayor as publicity fún YSDM. Kẹ́lẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ wa ó ti ń já sí ayọ̀, ó ti ń já sí àlàáfíà. Ẹ jẹ́ kí bàbá wa Mayor kí wọ́n ṣe kíni, kí wọ́n kí gbogbo. Kí wọ́n bá wa kí gbogbo ọmọ Yorùbá nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ́. Ẹ jẹ́ ká bá wọn. Ẹ ṣé gan-an bá wọn. Congratulations. Ẹ ṣeun, ṣé ń gbọ́ mi? Àgbáyé a máa gbé gbogbo àwọn new. God bless you. Ẹ gbóhùn sókè. Ó dáa. Mo kí gbogbo lé adẹ̀kú iṣẹ́. Mo kí bàbá wa Emeritus Professor Banji Akíntóyè. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ. Mo á fi àsìkò yìí fi kí bàbá wa Mr. Káyọ̀dé Ayímọ̀lá. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá wa George Akínọlá. Mo kí gbogbo àwa jìjàngbara pátápátá nílé lóko lẹ́yìn odi. Lórí ta bá ní ká máa dárúkọ ẹgbẹ́ pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n fi àtàrà Yorùbá self-determination àfi kí gbogbo olúkálukú, torí pé àwọn náà ní umbrella board fún gbogbo ẹgbẹ́ àjìjàngbara. Ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi? Gbogbo àgbáyé ń gbọ́ yín, ẹ ṣeun. À ń gbọ́ yín. Ẹ ṣeun. So àwọn náà ní umbrella fún gbogbo ẹgbẹ́ àjìjàngbara káàkiri àgbáláyé. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé bàbá wa tí à ń tẹ̀lé tó jẹ́ bàbá wa Professor Banji Akíntóyè àti bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ, ẹ rí wípé ọlọ́gbọ́n ni wọ́n, olóye ni wọ́n, onímọ̀ ni wọ́n. Látara bẹ́ẹ̀ ni àwa tá a jẹ́ ọ̀dọ́ náà lẹ́rí táwa náà ń tẹ̀lé wọn. Àwọn ò dàbí àwọn jàgídíjàgan tó máa ní pé ọlọ́run ni ẹ lọ gba, ẹ lọ reclaim, ẹ lọ ṣe gbá, ẹ lọ ṣàwo, ẹ lọ máa dá everywhere rú. Ọgbọ́n tí ọlọ́run fún wa òun náà ni bàbá wa tó fi ní ká máa ṣe, tàdé gbìyànjú tàdé ń ṣe. Ọlọ́run dẹ̀ ṣe pé ó ń débi tó yẹ kó dé, torí pé tí ò bá débi tó yẹ kó dé àní débi tá a délé ni. So a fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrì pátápátá nílé lóko lẹ́yìn odi, gbogbo Odùduwà World Media náà àti Yorùbá World Media náà àti gbogbo mídíà tó bá wà káàkiri, bàbá Mr. Ọláyọmí Kóìkí Media. Mo kí gbogbo yín pátápátá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo àjọ ṣe, kájọ fìfẹ́ ṣe. Wọ́n ní pé a kì í kí aláṣejù aláṣetì, a kì í kí aláṣetì, a kì í kí kú iṣẹ́ àfi tó bá parí ẹ̀. Ló dàbí kábíyèsí kan tí mo lọ bá nílùú kan ní side ọ̀nà Àbàlábì, wọ́n máa ń pè bẹ́ẹ̀ inú gbogbo ẹ̀ náà, abúlé náà ni. Bàbá yẹn sọ pé àwọn oríṣẹ́ tí bàbá Májàsọ́lá ń ṣe, kábíyèsí ni wọ́n o. Wọ́n dẹ̀ nípa àwọn oríṣẹ́ tí Professor Banji Akíntóyè ń ṣe, wọ́n ní ṣùgbọ́n wọ́n ní tí wọ́n gbọ́dọ̀ parí iṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀, ní pé bọ́ọ̀bà parí ẹ̀ àwọn akọ̀ máa wò wọ́n ràn, ṣùgbọ́n tó bá parí ẹ̀ lọ́jọ́ máa ń pè yes ẹ kú iṣẹ́ takuntakun, wọ́n á dẹ̀ tún mọ̀ pé yes akíkanjú ni wọ́n. So a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tọ́lọ́run ti ń gbé wa lọ pé ó ti ń lámì. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo àjọ fi ìfẹ́, ìṣọ̀kan, ìrẹ́pọ̀ ẹ jẹ́ ká fi ṣe. Ẹ dẹ̀ má jẹ́ kí gbogbo wa ṣe nítorí ipò, torí pé ìwọ tó bá ń lé ipò àbí tó bá ń lé orúkọ ó ní débẹ̀, tó bá tún wá padà wá débẹ̀ nítorí pé o ò ní kíní yẹn lọ́kàn láti ṣe, o ò ní níbì kan lọ, kíní yẹn kàn máa kú síbẹ̀ ni. Kí wá láǹfààní ìjà tá wa ń jà, kí láǹfààní ìgbà tá à ń fa, kí láǹfààní orúkọ tá à ń wá, tẹ́ pé akọ̀ǹwìṣì pa kò fẹ́ lórúkọ yẹn, àbá kò fẹ́ lówó láì má sí pé arédè àti commit ara wa. Torí wá ní pé tó bá pè nǹkan ní pé ìdúróṣinṣin àti ìfọkànsìn fún nǹkan, dájúdájú ẹni ẹ̀ngàn lẹ́tẹ̀ ẹ̀kọ́ kígbe ẹni ó jẹ́ pé kíní yìí mú lọ́kàn ni. Ó dàbí ẹ wo ìyàwó Àṣàkẹ́, ẹ wo bí wọ́n ṣe tó bá ń sọ̀rọ̀ pẹ̀lú passion, pẹ̀lú bí gbogbo ara wọn bó ṣe ń ṣe wọ́n pé sẹ́ẹ̀ kíní bó ṣe ń lọ yìí ẹ mọ̀ pé kíní yẹn wà lọ́kàn wọn. Bẹ́ẹ̀ náà ni bàbá arólé bàbá tẹ́ntẹ́n ṣó ti yé, bẹ́ẹ̀ náà ni gbogbo àwa tá jẹ́ mídíà bẹ́ẹ̀ yẹn ẹ máa rí nínú wa pé tọkàntọkàn la fi ń ṣe kíní, kò ń ṣe nípa ti orúkọ, kò ń ṣe nípa tówó, kò ń ṣe torí pa òkìkí, nítorí pé a fẹ́ gbòmìnira ni.
ṣó ti yé, so ẹ jọ̀ọ́ à ń fi àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ káàárọ̀ òjìrè, ẹ jẹ́ kí gbogbo wa jí. Àsìkò ti jí. Ayé àtijọ́ ni wọ́n máa ní pé wọ́n plan ní ẹnìkan sòótọ́ wọn pa. Irú àbá for example sí ẹ wo àwọn tó jẹ́ àwọn ọmọ Yorùbá kíkanjú tí wọ́n padà nù nígbà tó jẹ́ ojú dúdú. Ṣóyé yín, wọ́n pa Bọ́lá Ìgè, wọ́n pa Bàbá Awólọ́wọ̀, wọ́n pa Délé Gíwá. Ẹ wo àwọn èèyàn jankan tó dàbí pé ẹ kàn nílé ìdí àgbọn wọ́n pa. Ẹ wo àìmọye àwọn èèyàn tó dàbí pé ẹ kàn ní nǹkan ṣe nílẹ̀ káàárọ̀ òjìrè láti jẹ́ kí ìlọsíwájú bá wa. Ó ṣe máa ń jẹ́ pé àwọn àgbààgbà Yorùbá tó bá dìde fóòtọ́ ló máa ń pa. So òun ló fi dàbẹ́ pé lọ́wọ́ yìí àwa ọ̀dọ́ ẹ jẹ́ káwa náà dìde ká sọ̀rọ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ó dàbí bàbá Májàsọ́lá ni. Bàbá wa ní pé you can kill the messenger but you can never kill the message. Àwọn ti jíṣẹ́ yẹn náà. Gbogbo àti bá fẹ́ dá fún messenger. Ọlọ́run tọ́lọ́run bá mọ̀, tọ́lọ́run bá ní pé òun sì lẹ́mìí ẹni yẹn lò, Ọlọ́run á dáàbò bò. Òun lọ̀rọ̀ bàbá Májàsọ́lá. So òun ló jẹ́ pé yẹ kí gbogbo àwọn káàárọ̀ òjìrè ẹ jẹ́ ká máa kọ́ àwòkọ́ṣe látara bàbá Májàsọ́lá. Àwa tá bá pera wa lájìjàngbara ni o, kò ń ṣàfẹnujá nìkan, àwa jìjàngbara. Ẹ jẹ́ ká máa kọ́ àwòkọ́ṣe látara bàbá Májàsọ́lá. Bí wọ́n ṣe lówó tó wọ́n nírẹ̀lẹ̀, bí wọ́n ṣe lókìkí tó wọ́n nírẹ̀lẹ̀. Ẹ lè kọ́kọ́ máa sọ̀rọ̀ sẹ́nibọ̀dé anyhow, wọ́n á tún máa tẹríba fúnyàn ni. Ẹ bá lọ sílé wọn bí abí tó dàpẹ́ ti rí wọn, olóyè ló máa tún máa sáàbù oúnjẹ fún yín. Kẹ́ mọ̀ bí Ọlọ́run ṣe bẹ́ẹ̀, bí bàbá wa ṣe rẹra wọn sílẹ̀. Ọlọ́run ń lò wọ́n, bọ́lá ṣe tún wá ń lò wọ́n tó yẹn, wọ́n tún wá rẹra wọn sílẹ̀. Wọn ò gbéraga. Ẹ̀yin gan ò pé àṣẹ tó kwádùn lé báyìí, abẹ́ni tó lókìkí tó báyìí ló tún wá rẹ̀ sílẹ̀ báyìí. Ó pè wọ́n kọ́ bẹ́ni tí ò ní nǹkan ṣe ju ẹni tó dàbẹ́ pé ó ní billions lọ. Nǹkan tó ń pè ní wà nìyẹn, nǹkan tó ń pè ní pé yes, ẹni nífẹ̀ẹ́ àwọn èèyàn ẹ̀. Àìmọye nǹkan tó yẹ ká kọ́ lọ́tọ̀dọ̀ bàbá Májàsọ́lá. It's not about wípé èmi ni gbá, èmi ni olórí ọ̀dọ́. Iṣẹ́ yẹn gangan tó fi qualify fún kíní yẹn, òun ló yẹ kó jẹ́ number one priority ẹ̀. Ẹ jẹ́ kí gbogbo ọmọ káàárọ̀ òjìrè, ẹ jẹ́ ká fi eléyìí ká fi ṣàwòkọ́ṣe. Ẹ jẹ́ kí gbogbo wa jí gírí. Èyí tí ó dàbẹ́ pé wọ́n ń tà wá sóko ẹrú ti tó gẹ́ àsìkò tó jẹ́ pé gbogbo wa máa jẹ gẹ́gẹ́ bí ọmọ ògo adúláwọ̀ òun rèé. Ó dàbí bàbá Ọláyọmí Kóìkì ni. Wọ́n á ní tí a bá get ẹ̀ nísìn, we can never get it anymore. At this time we are, that is when we need it and we must get it. Tí a bá get ẹ̀, dájúdájú Ọlọ́run máa jẹ́ kí àwọn ọ̀ràn wa kó ṣerúkú. Ẹ bá dẹ̀ notice dáadáa, ẹ rí pé láti 1966 nígbà tó di pé Biafra kùbù bẹ̀rẹ̀, ṣó ti yé, ẹ rí pé láti ìgbà yẹn ló di bí pé wọn ti fún àwọn Ìgbò ní agbára mọ́ nílùú tó ń pè Nàìjíríà. This same thing náà ló fẹ́ ṣe fáwa Yorùbá. Ẹ má yẹ kí n tàn yín. Lẹ́yìn ìgbà tí Tinubu bá ti kúrò ń bẹ̀ tán, kò sí nǹkan tó jẹ́ ìran Yorùbá. Ìran Yorùbá tó bá padà dípò òun padà di bóyá gọ́vnà bó ń di president. Lẹ́yìn ìgbà tí Tinubu bá kúrò ń bẹ̀, ṣó ti yé yín, máa padà máa sọ di ẹni yẹpẹrẹ ni. Kí ló tẹ̀ wá tó wá fún aláìdájú pé tẹ̀ máa kan Yorùbá mọ́? Torí pé wáyé ni pé gbogbo àwọn ẹni tí rí Yorùbá gẹ́gẹ́ bí threat, gẹ́gẹ́ bí ẹlẹ́bọ tó dàbẹ́ ń pé wọn ò fáwọn láyè láti lè wọlé sí ilẹ̀ káàárọ̀ òjìrè. Nígbà tó bá ń pe irú àwa tó ń pè wá ní pé ẹlẹ́bọ, bẹ́ẹ̀ làwọn náà ń ṣe tọ̀dọ̀ títí wọn lọ́hùn. Kò sẹ́nìbọ̀dì tó interfere sí títí wọn. Àwọn ò ṣe máa pè wọ́n lẹ́lẹ́bọ. Ẹ ti mú pàwọ́ dàbí threat fún wọn ni. So gbogbo plan tí wọ́n ń plan láti 1986 tí Babangida tó ti dípò ti lọ register Islamic kini Organization of Islamic country tó ti lọ register wá síbẹ̀. Àti ìgbà yẹn lọ ti ń gbìyànjú pèsè àwọn gbọ́dọ̀ nation pé wọ́n sọ Nàìjíríà di ẹ̀sìn kan. Ẹ dẹ̀ rí pé gbogbo ẹ̀ ni wọ́n gbìyànjú látara bẹ̀. Wọ́n á dé, wọ́n á bẹ̀rẹ̀ sí máa da nǹkan tó bá dábẹ́ nǹkan tí wọ́n máa dànù, wọ́n máa bàjẹ́, wọ́n á ní kẹ́ lọ sọ́nù, kẹ́ lọ ṣe gbá. So wọ́n á jẹ́ kó máa yẹ gbogbo wa pé àsìkò ti tó, ẹ jẹ́ ká jí gìrì. Ẹ jẹ́ ká jí gìrì àwọn ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká jí gìrì o. Padà ẹ máa sọ pé Oòduà gbé wa kò ní bí ọ̀dàlẹ̀. Kò ní sú wa, kò ní rẹ̀ wa o. Àṣẹ ìlálákàn ṣe àṣẹ ìlà máa ṣe. Àwọn ọmọ káàárọ̀ òjìrì ẹ jọ̀ọ́, ẹ bá wa follow program wa yìí. Ẹ bá wa subscribe. Ẹ assure yín pé every time, at least ní ọ̀sẹ̀ kan, at least ẹ̀mẹ́ta la máa ní program. So a dẹ̀ máa fẹ́ kó dàbẹ́ pé àwọn tó bá tún jẹ́ àwọn ọ̀dọ́ tó dàbẹ́ pé wọ́n wíṣí pé àwọn tẹ̀fẹ́ wá sọ̀rọ̀ àbí ó dá àwọn ìbéèrè kan tó ń rú wọn lójú, a lè gbé yín wá sókè kẹ́ bá wa sọ̀rọ̀. A dẹ̀ dá yín lóhùn. Ẹ jọ̀ọ́,
so that at least by doing that á jẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ lè mọ̀ pé yes gbogbo wa là ń kárí ara wa along láti máa mọ èyí tó bá kàn àbí nǹkan tó bá yẹ ká ṣe àbí nǹkan tó bá tẹ̀ tí tó bá tún yé wa mo bí tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn ó máa jẹ́ kí ìlọsíwájú tó yè koro kó wà pẹ̀lú gbogbo àwọn tá a bá jẹ́ ọ̀dọ́ tí wọ́n dẹ̀ ní máa forí wa máa gbá bíi bọ́ọ̀lù àsìkò ti tó ń pé bàbá táìmù òṣèlú tó kàn wọ́n máa lo àwọn ọ̀dọ́ against ara wọn àsìkò yẹn ti lọ àsìkò sin yìí bá ṣe máa kó nínú oko ẹrú òun ló yẹ ká dìmú tí mo dàgbà pé Ọlọ́run á dẹ̀ fún wa ṣe odò agbéwà o kò ní gbé ọ̀dàlẹ̀ lẹ́ẹ̀kan sí mẹ́mọ́ nǹkan mi dòmíyàn náà ni o kò ní. ẹ ṣé gan ni bàbá mi olórí ọ̀dọ́ tilẹ̀ Yorùbá.